Mo rí alert kan lórí fóònù ẹ. Kí ló tó bá rí alert kí ló wá ṣẹlẹ̀? Bóyá kò ṣe ẹ̀kẹ́ fún ẹ. Ṣé kò sí ọmọbìnrin tó kàn ń pariwo tó ń fún mi ní attitude báyìí? Debit alert ló wà ń bẹ tí mo ṣe sí àwọn ọmọ lára. Lára Ajíbóyè. Mọ́mì Tọ́pẹ́. Jọ 700,000 naira yẹn owó kí ni? Kí ló tó yẹ lọ ń check fóònù mi gan? Mo mọ kí ní iye kò tó nǹkan tá à ń fà náà. Ó ní kó òun fẹ́ ra àwọn foodstuff sílé. Ó dẹ̀ sọ pé ó ní àwọn ọjà kankan tí òun fẹ́ rà sí supermarket ẹ̀. Mo dẹ̀ send 700,000 sí. Ṣé yẹn ti pọ̀ jù ni? Gbogbo nǹkan tó ń fà yìí ò tó nǹkan kan. Ìwọ náà ló lọ kí ló wo fóònù mi fún? Kí ni mo? Ok. Ṣé wo kí n wo fóònù mi? Fìyẹn sílẹ̀. Mo ní ìdòwò. O ní ìdòwò? Bẹ́ẹ̀ ni. Ló ní ìdí. 850,000 naira. Àṣà lè jọ máa gbà kankan náà. Mi ò gbé sí kankan náà. Ibi tó ń jẹ tó bèrè sí òṣè sọ fún mi kò sí wàhálà mà tí bá ti ní màá sẹ́ni sí. Lọ́jọ́ wo? Tí bá ti ní màá fún. Mo ní dẹ̀ now. Mo ní tí bá ti ní màá fún ẹ kò tó nǹkan tá à ń fà. Ó dà pé o rò pé mo bẹ̀ ṣeré. Fún mi lọ́wọ́ jọ mo ní ìdòwò. Kí ni nǹkan tó ń fa yìí náà? Kí ló ń ṣe ẹ gan? Kí ni nǹkan tó ń bá mi fà gan? Kí ni problem ẹ gan náà? Ṣé torí mo dẹ̀ tí mo ti ń dákẹ́ fún ẹ? Mo ní tí bá ti lówó màá fún ẹ. Kí ni gan o ti lè jowú jù jáde? Mi bọ̀kọ́ tó ń wá kiri tó fi wá lórí fóònù mi torí nǹkan tí mo fi síbẹ̀. Kí ló pọ̀ ẹ pẹ̀lú fóònù mi? Mo ti ń jowú. Yes, o jowú jù. Jowú ni ẹ́. Kí ló dé gan? Ṣẹ́gun. Ó máa wà lára. Tí bá ti lówó màá fún ẹ.